fáwọn èèyàn ti wa náà lábẹ́lẹ̀ mi. Yàtọ̀ sí bó jẹ́ ọrọ̀ ajé ogún ìní wa ni a kì í ṣàkótì létà àpá ọmọ ní òlàjú ẹlẹ́wà ẹ̀ tí n tó ń fún tán fi jogún fún tó dẹ̀ máa bàjẹ́ ẹ̀yin ẹ wo ó dáa àwọn tí wọ́n ṣe ayédèrú ojú ọ̀pọ̀lọpọ̀ nù ẹ̀ àwọn Chinese ni bó ṣe jẹ́ pé ìlú tiwa láwa yìí àwọn ibì kan wà tó ń pè Chinese restaurants ẹjọ́ ṣé tá a bá wọ Chinese restaurant ṣé àmàlà la fẹ́ lọ jẹ ń bẹ àbẹ̀bà ṣé bóúnjẹ ìlú wọn wọ́n fẹ́ wá fún wa jẹ nígbà téèyàn wá láti ìlú ẹ̀ tó gbé oúnjẹ tiẹ̀ dání èmi tó wá bá ń bì máa wá lajú mi lẹ̀ á wá gba ogún ní tèmi lọ́wọ́ bẹ́ẹ̀ bá rí Chinese tó bá ń jẹun kó lọ lé ọba ṣàrí ayédèrú tí wọ́n kó wá bá wa yìí wọ́n tẹ ní bí ìgbà téèyàn tẹ àwòrán sórí rọ́bà ni tẹ bá mú aṣọ ayédèrú yẹn dání ẹ rí i pé rọ́bà láìlọ́ọ̀nù ni kì í ṣaṣọ kò lè gbómi dúró kò lè rí bí àwọn eléyìí kò lè gba omi dúró débi tó fẹ́ gbà bí ìgbà téèyàn ń bomi sí láìlọ́ọ̀nù ni kádẹ̀ wá wò pẹ̀lú bí oòrùn àti bí àkókò ojú ọjọ́ ṣe máa ń rí lọ́dọ̀ wa kéèyàn tún wá da láìlọ́ọ̀nù bòrà ṣé ìpolú ẹ̀ fẹ́ para ẹ̀. Leekeji TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbayì òun ni ẹ máa wò. Leekeji TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbayì òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Leekeji TV ìkànnì eléyìí lẹ́sùn jù ó gbafẹ́ ó gbayì òun ni ẹ máa wò. bóyá sọpọ̀ ti lọ Leekeji TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́sùn jù Daniel Salomon ó gbayì òun ni ẹ máa wò.